Emir ìyẹn ọba ìlú Kánò ní òkè ọ̀yà nílẹ̀ haúsá lọ́hùn-ún Alhaji Aminu Ado Bayero ó mà ti ránṣẹ́ ètò di awuyewuye ńlá káàkiri Nàìjíríà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà ìyàwó ààrẹ sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ló rán sí ọkọ ẹ̀ o tó sì jẹ́ kí ó di mímọ̀ pé kí Tinubu kó bá òun jíṣẹ́ fún Tinubu, kí Olúrẹ̀mí kó bá òun jíṣẹ́ fún Tinubu ọkọ ẹ̀ pé ebi ń pa àwọn ọmọ Nàìjíríà gidigidi o, àti wípé ebi kì í wọnú kọ́rọ̀ míì tó wọ̀ lásìkò yìí. Lásìkò tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó lọ sí aṣọ lójú eégún ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ òfin níléèwé aládàáni kan, ìyẹn iléèwé gíga aládàáni private university tó wà ní ìlú Kánò, níbi tí Alhaji Aminu Ado Bayero àti ẹ̀ tó ti jọ pàdé. Ìní Alhaji Aminu Ado Bayero mà ti jọ àwọn èèyàn lójú nígbà tó kó Olúrẹ̀mí Tinubu lójú, kò ní kó jọ̀wọ́ kó bóun jíṣẹ́ fún ọkọ ẹ̀ pé ebi ti fẹ́ yí àwọn aráàlú lórí, àti pé ibi tí ọ̀rọ̀ dé yìí ebi tí wàá fẹ́ pọ̀ kọjá ẹ̀mí àwọn. Alhaji Aminu Ado Bayero ní gẹ́gẹ́ bóun ṣe jẹ́ ọba ńlá ní ìpínlẹ̀ Kánò ilẹ̀ haúsá àti gbogbo Nàìjíríà, òun ní àṣẹ àti ààyè láti bá Tinubu sọ̀rọ̀ lásìkò tó bá wù òun, ṣùgbọ́n o tó ní kò sí ọ̀nà tó rọrùn jù láti dé ọ̀dọ̀ Tinubu ju ọ̀dọ̀ ìyàwó ẹ̀ lọ. Ó ní ìdí rèé tóun fi rán sí ọkọ ẹ̀ lórúkọ gbogbo àwọn ará ìpínlẹ̀ Kánò àti gbogbo ọmọ Nàìjíríà pé kó jọ̀wọ́, nǹkan ti fẹ́ bọ́ sórí báyìí o, ebi ti pọ̀ kọjá sísọ. Ado Bayero ni òun mọ̀ pé ìjọba tó kọjá, ìyẹn ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ó ti bà nǹkan jẹ́ kọjá sísọ, pàápàá lórí ètò ààbò tó mẹ́rin ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n tó ní ebi tó ń pa àwọn èèyàn báyìí kò pa àwọn èèyàn rí lábẹ́ ìjọba kan o, bẹ́ẹ̀ ni ebi ò pa àwọn èèyàn báyìí lábẹ́ Buhari, tó sì ní kí Olúrẹ̀mí Tinubu jọ̀wọ́ kó bá wọn bẹ ọkọ ẹ̀ o èpè kó ṣàánú àwọn aráàlú, nítorí pé ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ yìí ó sì fẹ́ máa kọjá ẹ̀mí àwọn èèyàn.